ṣe bọ́lọ́run ló ṣe kọ́mẹ́dì lọ́nà wa ọlọ́run ló ṣe ànábì ló ṣe dádì jésù ló ṣe kọ́mẹ́dì lọ́nà wa mo lọ́lọ́run ló ṣe kọ́mẹ́dì lọ́nà wa ànábì ló ṣe dádì jésù ló ṣe aláwù ló ṣe kọ́mẹ́dì lọ́nà wa torí tá a bá ṣeré kékeré wá máa rẹ́rìn tó pọ̀ tá a bá ṣàwàdà kékeré wá máa rẹ́rìn tó pọ̀ gidi gan ọlọ́run ló ṣe bàbá God ló ṣe dádì jésù ló ṣe ànábì ló ṣe kọ́mẹ́dì lọ́nà wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ọlọ́run wọ́n jẹ́ ọ́ dáa fún yín bẹ́ẹ̀ ti dáhùn dáadáa ńléhun. Ìròyìn ayọ̀ mo mú wá fún yín o, a ti wà nínú oṣù alápọ̀nlé. Oṣù tí gbogbo nǹkan lọ déédéé, tá a wò déédéé, tá a sọ̀rọ̀ déédéé, tá a rìn déédéé, tèrò ọkàn wa ó déédéé, àbérò ọkàn tiẹ̀ ò déédéé. Ramadan alápọ̀nlé, àwẹ̀ tí ọlọ́run ní àgbà tó ṣe ń dandan fún wa rèé ṣùgbọ́n fàǹfààní ara wa ni a ti wà nínú àwẹ̀ ọ̀hún ohun ẹ mọ́ sọ kótókótó ẹ mọ́ sọ kátàkátà ẹ mọ́ yọ ìyàn lẹ̀ ẹ mọ́ ẹyin ẹ mọ́ jùdí wéréke ká mọ́ wọṣọ ìwọ̀kuwọ̀ kì í ṣe ń tọ́ bánú oṣù yìí mu kò dá rárá náà ní gbogbo àgbáyé àmọ́ ẹ ṣáàjì oṣù tá a wà yìí ẹ jẹ́ àṣẹ jẹ́jẹ́ gbogbo ẹ̀yin olórí wa ọlọ́wọ́n jẹ́ mọ̀ ń ṣe o oṣù yìí ni kẹ́ ẹ ronú kò ní sírò àwẹ̀ yìí mọ́nú ọdún yìí bóṣù yìí bá ti lọ ọdún tẹ́ ẹ sì ń retí òun ẹmọ tó ń kálukú ń tọrọ ọlọ́run ní dà wá láàmú ikú òjijì ò ní pa wá gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa dárò dẹ̀jọ́ tún fúlò ikú ò ní gbọmọ pa lọ́wọ́ yín ikú ò ní gbọkọ pa lọ́wọ́ yín ikú ò ní gbaya pa lọ́wọ́ yín ikú ò ní pa gbogbo wa ń rèwerèwe gbogbo àwa òṣèré tó kù náà ọlọ́run ó dúró tì wá ojú òní ti gbogbo wa wọ́n wá ń wí fún yín nínú oṣù alápọ̀nlé yìí pé ẹjá ṣe dáadáa gbogbo tá a bá ń ṣe ká mọ́ ro ti kú mọ́ òun ni wá sí mi èní èmi àfa àpàkìtì àkó ẹni ọlọ́run tí wọ́n ń pè láláwàdà oúnjẹ lọ́ba mọ̀ ń jẹ mọ́ rántí ikú o wọ́n jẹ́ kọ̀lọ́mọ̀ wà mọ́ rántí ikú o ọmọ àbòsí ṣe mọ́ rántí ikú o ìwọ la fọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ bá tẹni jẹ́ mọ́ rántí ikú o àpúrọ́ mọ́ ni tako ni mọ́ rántí ikú o gbọ́ yìí sọ yìí mọ́ rántí ikú torí ìjọ́ tí ó kù wọ nìkan nínú sàárè ìjọ́ tí fáànù tí wọ́n bá tàn án lẹ̀ níbi tí wọ́n gbé ọ sínú yàrá tí ń fẹ́ tó wá fẹ́ aṣọ kúrò lára rẹ tí ó sì sáwọn èèyàn ń bẹ̀ tí ọ̀bọ̀ daṣọ bo ara òun padà wọ́n bá jẹ́ òhò náà lọ wà àti láńlagbà àti gbogbo tó gbé sábẹ́ bí ó ti wà ń bẹ̀ tí ó wàá ṣọ́ọ̀tì báyìí ẹgbọ́n náà tóbi jọ̀mọ́ mi. à ń sọ̀rọ̀ ọlọ́run fúnra wa nígbà tá a lásìkò láti gbọ́ à ń bára wa sọ̀rọ̀ ọlọ́run nígbà tá a lásìkò láti sọ ọjọ́ tó la ẹnu tí ò ní ṣe é là ọtọ́tọ́ ọjọ́ tójú ò ní ṣe ojú tó fi ríran torí pé ojú yìí náà ó lóye ìran tí ó rí kó kéèyàn ó tó kúrò láyé èmi àfa àpàkìtì àkó ẹni ọlọ́run tí wọ́n ń pè láláwàdà bẹ́ẹ̀ ni ẹ̀yin lèèyàn mi èmi náà lèèyàn yín torí bí èèyàn bá fẹ́ ni kì í wòran ẹni gbogbo ẹ̀yin tẹ́ gbà fọlọ́run látara mi mo dúpẹ́ o gbogbo ẹ̀yin mọ̀mọ́ gbogbo ẹ̀yin bàbá gbogbo ẹ̀yin ọmọ kéwú gbogbo ẹ̀yin àfà gbogbo ẹ̀yin àlùmọ́ọ́ pátápátá tẹ́ gbà pé ọlọ́run ń bẹ lára mi mo dúpẹ́ o oṣù tá a wá wà yìí oṣù tá a mọ̀ dunnú síra wa ni oṣù tá a mọ̀ ṣe dáadáa ni oṣù tá a mọ̀ ṣoore ni oṣù tá a mọ̀ yan sàká oṣù tá a mọ̀ yẹlé sílé wò tá a mọ̀ wẹ́n tí ò tètè jí tá a mọ̀ kanlẹ̀kùn ara wa tá a mọ̀ béèrè ara wa tá a mọ̀ pera wa lórí ẹ̀rọ alágbèéká ẹ̀lú ọ̀rẹ́ mi n ò rí ọ̀ǹtà oòrùn ti ràn sí òṣàbùrú bó o ní ẹ̀ tí ì sí ṣọ́ọ̀bù ni ìyá Ayọ̀mídé jẹ́ ọ dá ọ lóhùn ẹjẹ́ amọ̀kò tá a bá wà síra wa àìbéèrè ara wa àìmọ̀tara ẹnìkan náà ní fa kẹlòmíì ó ní àrùn tí ń bàjà ká mọ̀ lè béèrè gbogbo àwọn tí ń bẹ lókè òkun tẹ́ ẹ ní ẹ mọ́ gbowó lọ́wọ́ wọn nìkan text message sísítà mi
please I will need £100 nìkan lọ́pọ̀ lórí aago wọn ìdí tí wọ́n fi ń sá fún yín nù. ǹjọ́ wo ló pe àǹtí rẹ pé àǹtí mi bó lára yín o sára yín le sára ọkọ yín le sára ọmọ yín le ṣe lálàáfíà ọjọ́ wo lọ text message bẹ́ẹ̀ ọjọ́ wo ló pè wọ́n tọ́ ọmọ ipò tí wọ́n wà ẹ̀mú wá sá ni ìwọ ìfúnyàn gbogbo ilẹ̀kùn tiẹ̀ ní ọmọ ró ẹ̀mú wá kò sí gbà bí ọba wá sí gbà ọ̀làjò ájò rẹ ò tó. ǹjẹ́ wo ló ti send message I love you sáǹtì rẹ̀ ń lo èèbó ǹjẹ́ wo ló ti send message I love you how are you are you getting better are you okay ǹjọ́ send rẹ̀ sí wọn ẹjẹ́ àmọ́ bẹ́ra wa wò mú wí. ọ̀sán àwẹ̀ la wà yìí àkọ́kọ́ àwẹ̀ tá a gbà nínú oṣù Ramadani rèé gbogbo ń tá a fẹ́ lọ ọlọ́run ó ṣe fún wa gbogbo owó tó béèrè ọmọ ọlọ́run ó sọ ọmọ alálùbáríkà fún ọ gbogbo ẹni tí ń wọkọ̀ ọlọ́run ó fún ọlọ́kọ ọ̀dùnnú gbogbo ẹni tí ń wáyà ọlọ́run ó megun ààrẹ tí ó gbọ́ tiẹ̀ tí ò ní jó àwọn olórí burúkú ẹ̀dá tí ò ní já àwọn wèrè ẹ̀dá o tí ò ní já àwọn obìnrin tó jẹ́ pé òun rí ẹ̀wù ó sì mọ̀ gbà ọ́ ẹ̀gbọ́n náà tóbi jọ̀mọ́ ẹni ń wọ̀n gbọ́ yín dáadáa àfa pàkìtì àkọlé mi jẹ́ àsìkò yìí kìí sàsìkò tá a mọ̀ kọrin kiri tá a mọ̀ kọrin rádaràda bó bá jẹ́ orin astagafurula ló lè mọ́ fi tẹ̀síbá rẹ̀ àsìkò tá a mọ̀ bèrèrè èmi béèrè lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run èmi àfa pàkìtì àkọ ẹni ọlọ́run tí wọ́n ń pè láláwàdà ọlọ́run wá gbé mi ga ọlọ́run sọ mí di dáadáa ìwọ náà béèrè tiẹ̀ ẹnu ẹni la fi kọ méje ń wò lé bọ́ gbàdúrà tiẹ̀ fẹ́nu rẹ̀ béèrè. ẹ̀yàn náà fìlà ẹ mọ́ sáré kú abáṣẹ́láyé ni a padà fílẹ̀ ẹ ṣiṣẹ́ ẹ wá sọ̀rọ̀ ayín di mọ́là yọ rẹ̀ràn láàárọ̀ yọ yàn lọ́sàn-án yóò tún kiri lálẹ́ mo fi ní kọ́lọ́hún má ṣàyé mi bí ayé mẹ̀súyà tí ò ní sinmi àfòwúrọ̀ rẹ̀ràn á tún fọ̀sán yàn á tún falẹ̀ kiri ọlọ́run má ṣàyé wà bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣèlú ọlọ́run ó dúró tì yín bí ààyè ibi tẹ́yin náà wà ò ṣe bàjẹ́ tílé yín tẹ́ wà lóòrọ̀ yín ò bàjẹ́ tíbi iṣẹ́ yín ò bàjẹ́ tínú mọ́tò yín ò bàjẹ́ ẹ má bà Nàìjíríà jẹ́ ọlọ́run ò ní bà nǹkan wa jẹ́. tó a kí gbogbo ẹ̀yin arìnrìn àjò mo kí gbogbo ọmọ wẹ́wẹ́ o gbogbo ọmọ kí gbogbo ọmọ iléèwé gbogbo aláboyún tó di ọwọ́ nú tó di síkùn tí ń pariwo lọ́wọ́lọ́wọ́ tí ń bẹ lọ́sibítù ọlọ́run bá ń sọ wọ́n láyọ̀ ọlọ́run gbogbo àwọn tí wọ́n wà lórí àìsàn ẹ wọlá òní ẹ wọlá àná ẹ wọlá ọ̀la ẹ wọlá oṣù tá a wà nù rẹ̀ yìí o gbogbo ẹni tó ń pariwo ń ta mí ń ro mí káàkiri àgbáyé àtòyìnbó àtẹranko àti èèyàn ọlọ́run bá mi bòróró òtura síbi tí ti ń dùn ẹni tó wá jẹ gbèsè tí ń ronú pé òun jẹ gbèsè ọlọ́run ọba tí ń jẹ àlìkàhárù ẹ bá ń san gbèsè náà fẹ́ ní kálukú o kò sẹ́ni tí ò jẹ gbèsè ṣùgbọ́n gbèsè jura wọn lọ ẹlòmíì tó bá bọ́ tí hàn ní mọ́tò dún yóò sì sáré fáì ẹ̀tọ́ jẹ lówó lórí pé ń bọ̀ yóò fẹsẹ̀ gbá nǹkan àbá kúnlé èmi ni àbá ẹ̀yìn ni àwọn bínú èmi ká ti ń ta indomie mo pè ní jẹ gbèsè indomie inú àwẹ̀ yìí ẹ̀ní jẹ lágbáyé ní jẹ gbèsè sìgá ẹ dákun gbogbo òmùkúmu ẹ dákun ẹ jẹ́ apá bẹ́ẹ̀ wa mọ́ ká pojú wa mọ́ ká pa gbogbo rándanrandan lómi orí ọmọ mi tó lo bra ní ọ̀rànjú kan títí ni ó sì máa wo bí kí aláàdákàlà kàsálíkà ẹ kàn máa wo nǹkan bíi pé kí ọjà bọ́ kò sì lè bọ́ àpótí tẹ́lẹ̀ ẹlẹ́ni fi ń jókòó tí ò ní mínì lójú rẹ̀ ẹ̀yìn ó sì máa gbé pí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  kí ló dé àkàsálíkà ọlọ́run ó dùn wá nú wá sí àkọ́kọ́ tọdún yìí rè tó sùn yìí rè tó níre ọ̀sán àwẹ̀ yìí rè ọlọ́run ó dùn wá nú gbogbo tá a bèrè ọlọ́run ó ṣe fún wa èmi náà wá tọrọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀ní sọmọnù ẹ̀ní sẹ̀mí yín nù ẹ̀ní sáyà yín nù ẹ̀ní sọkọ yín nù káàkiri àgbáyé masalam bisimilahi rahmani rahim alhamdulilayi rabbil alamin rahmani rahim maliki yawmidin iyaka na'budu wa iyaka nasta'in ìdínà siranta alimustakin siranta lẹ́sìn àníyàmta alim gari magdubi wàlá dọ́ọ̀lìnà ẹ bá parí ìwáàsí ẹ subscribe sórí YouTube yìí torí ọlọ́run níta fi lè ràn mí lọ́wọ́ náà ẹ wọlá àánú àwẹ̀ yìí gbogbo ọwọ́ tó bá ti subscribe sórí bàbá ìjẹ̀ṣà comedy ẹ̀ní dààmú ẹ̀ní fọwọ́ náà gbọ́mọ sí ṣe mọ̀ pé bí ọba sẹ́yìn kò sáwa náà
kẹ́yìn lè rẹ́rìn kínú yín ó lè dùn òun náà ni táwa gbé dání tá a sì ń ṣe táwa bá wá ṣe bẹ́ẹ̀ fún yín ẹ ṣe bẹ́ẹ̀ fún wa bù fún mi ń bù fún ọ náà lọ̀pọ̀lọ́ mọ́ ké lódò ẹ̀ní dààmú mọ́sálàm ẹ̀jẹ̀ àmọ́ bá a ti ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ máa fọkàn ṣàdúrà gbogbo ẹni tó bá ṣẹ̀yìn ẹ dáríjì gbogbo ẹni tẹ́jọ́ ní pẹpẹ fúrú onítànù tí àlùkùránì sọnù bọ́ bá níyàn sínú ọwá gbọ́rùn súrì ọwá rè kí o nírun wàláhì ojú lọ dá sí gbogbo tí bá ń bẹ lọ́kàn rẹ tí ń bẹ nínú rẹ ẹ lágbájá òun ní dáríjì kí ni ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n sì ń sẹ́sà gàfúrò láì ẹ̀mú kúrò mọ́sálà ọlọ́run ó dùn wá nú ẹ ṣeun.